Africa Content TV. Ọlọ́pàá àbáyé dáwọn sí owó tí èrò wọn wá jẹ àwọn tó mú alálùbá àríyí ìgbà ayọ̀ ayọ̀. Àbẹ̀bẹ̀ tó fi wọ̀ fún mi ìlànà mi mọ̀dá níjọ́ ní mọ̀dá bá ń gbé láti kú mọ̀dá láìpẹ́ láti bá orúkọ ní òun máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà yín lọ́wọ́ ọgbà ẹ̀yìn ìsáàtì àwọn kan ò bá ayẹyẹ wọn ò bá ṣẹṣẹ wọn ò bá ṣe tánà ní ẹ̀sùn pẹ̀lú ọgbà ẹ̀yìn olúwa ìgbà sọ̀rọ̀ ọmọ ọmọ orí ọgbà ní òun máa kọ́ tó mú ọ nípa owó ìgbà tó máa ṣe àràdà ọgbà ẹ̀yìn nídọ́là kò pọ̀jù láàgbọ̀nrín ọgbẹ́ tó bá ti jí tó àwọn mọ́tò òde ó lè bí wọn mọ́tò kù mọ̀ wọ́n ti ṣe ẹ̀ wọ́n ti fẹ̀dọ̀ lẹ́yìn pé kò lè rà wọ́n bí wọ́n ó ti lọ nǹkan ọmọ ìmúlẹ̀ lábàgàgbà àlàbí ọ̀run ọmọ ó ti sọ ọ̀gbẹ́ ìwà àṣẹ débi àwọn tó ń sọ òde àwọn náà wọ́n bẹ̀ níbí wọ́n ti jẹ́ ẹ̀sìn o wọ́n tún mú kó o. Wọ́n ti jẹ́ ẹ̀sìn o, wọ́n tún mú kó o. Wọ́n máa ṣe ṣépè kí wọ́n lé ara bí àbáńkà ara òde mú. Sọ pé ọ̀nà tó bá ọ̀tà ó jẹ́ owó kẹ́yà.
ọ̀rọ̀ tó gbọ́rọ̀ ẹ̀ka lójú ọ̀gá lójú ọ̀rọ̀ tó gbọ́rọ̀ ẹ̀ka lójú ẹ̀ka òkú sọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbọ́rọ̀ ẹ̀ka àtẹ́mẹ́tẹ̀ òkú bọ̀ wọn sọ fún ọ ọ̀rọ̀ ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Oṣù ọ̀sán tó lóyún àgbàdo àṣàrí àlóyún wà oyún yẹn máa wá kiri àlọ́ abẹ́lẹ́ àgbà ọ̀nà ìwà àbí wá.